Only Jesus TV. Bàbá Kọ́lá Olóòtú point of correction gbogbo ẹ̀yin èèyàn pátápátá mo kí wa o ní Only Jesus TV. Mo lóhun tí mo fẹ́ correct bàbá Kọ́lá Olóòtú sí o, ṣùgbọ́n nígbà tẹ́ bá wo fídíò yìí tán mò ń bọ̀ wá láti wá sọ ẹ kọ́kọ́ wo fídíò yìí ná bàbá Kọ́lá Olóòtú àti olóyè Sunday Igboho ni o lórí bí wọ́n ṣe lọ gba àwọn kan lẹ̀ ní òkè òní láìpẹ́ yìí níjẹta lélẹ̀ ṣíṣẹlẹ̀ lọ́wọ́ báńdíìtì. Bákan náà olóyè Sunday Igboho wọ́n tú àwọn àṣírí o bí ìrìn àjò àwọn ọmọ tí wọ́n lọ gbà sílẹ̀ tí wọ́n kó l'Ògbómọ̀ṣọ́ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ẹ gbọ́ kábàbárì ọ̀rọ̀ àṣírí ńlá bí wọ́n ṣe wọnú igbó lọ tí wọ́n lọ gbà àwọn méjì yẹn lẹ̀ lókè o lọ́wọ́ àwọn báńdíìtì. Gbogbo ẹ̀ lẹ́ máa rí nínú fídíò yìí ẹ bá mi ṣe ẹ jẹ́ kó lọ viral gan. Lẹ́yìn yẹn máa wá sọ correction tí mo fẹ́ ṣe lórí bàbá Kọ́lá Olóòtú. Ẹ ṣe ó yá lókè lọ́hùn. ọmọ aládìkú o kábíyèsí bàbá Sunday Igboho kẹgbẹ́ bàbá mo ló pè mí lóru àná bó ṣe ń wọ Ìbàdàn. bẹ́ẹ̀ bàbá mi ó ti lọ ọbọmọjẹ kábíyèsí bàbá kábíyèsí ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì rẹ yìí ọmọ mi ìlú títí kẹgbẹ́ bàbá ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí ọmọ mi gbogbo ìlú títí Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹ yàánú gbóró ẹ tó lọ lè yàánú gbó. kábíyèsí bàbá dákun fún lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ èyí tí ò ní pa security lára ni o gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún yíṣà. àmì Ọlọ́run. mo lè kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tìwà tó ń ṣàdúrà lọ́tún lọ́sẹ̀. ọlọ́run tó láyé tọ́lọ̀ kò ní ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀nísìn tọmọtọmọ. àmín. ọlọ́run tó láyé tọ́lọ̀ á bá mi dúró tí gbogbo Yorùbá ogun òní kó wa lọ́lẹ̀ Yorùbá. àmì o. èyí ń gbìyànjú kẹtàgbára ní kẹ̀kẹ́ láti pé káàbọ̀ wà náà ni so wọ́n bá ti pè mí ńgbà mí irú tí tọ́yà ṣẹlẹ̀ rescue lókè òsì ìjẹta rescue àwọn ẹ̀ akóhun nígbàdàn ní ìjẹta mọ́júmọ́ àná. yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí rẹ ẹ tún ti. gbogbo yẹn àtàlọ́n gbé wa bọ́dí lórí gbogbo yẹn tán náà tó pè mí kan jí àwọn kan gbé lókè o. lókè o bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àmẹ́lò àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀. lágbára Ọlọ́run pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ṣiṣẹ́. àwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT àwọn ọlọ́pàá RRT tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. ká dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá yẹn bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. àjọ Nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. pé IG lórúkọ àmì ọwọ́ kàbẹ́ ọ̀pọ̀ làgọ̀kọ̀ ló ń gbé. ọsọ bẹ́ẹ̀. full support àti director of SS ni o àti siwa mr gbogbo wọn gbogbo àwọn security officer ẹ̀ náà dúró tán àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan wọ́n ní ìtẹ́yìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ́ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni wọ́n ní ti nǹkan sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. bẹ́ẹ̀ àwọn náà ló gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì ló fún wa. kábíyèsí Olódùmarè. ká lè mọ̀ rìn ká mọ̀ bọ́ síbi tó yẹ ká bọ́ sí. àwọn professional. àwọn tó ń control drone yẹn Amẹ́ríkà ló ti wá. ọtọ ṣúgà jà Amẹ́ríkà ló ti wá. ẹnu rẹ ló fi sọ yìí kọ́mọ bá dàbí àpapọ̀ pé bàbá Kọ́lá Olóòtú lè pẹ́ nǹkan jù. ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tà ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹwọ ẹnu lẹ̀ kẹ́ ẹwọ ẹnu ẹkọ́ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ yẹ gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tiọ̀ ọwọ́ yẹ gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́dé ha. ó sì ní. ọsọ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ń múròyìn ayọ̀ wá báyìí ọsọ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dádẹ́ẹ̀tì tó dání ó sì sọ wọn dánú bodè ibi tó ní àbúrò náà wọ́n mú wọn mọ́ bá a bá ní ká fojú sùn nùkú. ṣé ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá jùlọ ọ̀la ẹ̀ wọ́n sọ pé àwọn bàbá yòó bàbá Tinubu òsùn lórí ìrìn àjò àwọn ìdìbò òsùn báyọ̀ mú un parọ́ ni. àwọn aráàlú kan máa ń sọ kankan pé. àwọn gbogbo ọ̀nà gbogbo tọ́lọ́ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn èèyàn jáde sẹ́ ọkọ̀ dàbí àwọn ọmọ tí bọ́ọ̀kì àbúrò náà tó ní wọn tó ṣe fún Jonathan gbà ẹ̀ mo tó ń tó sọ. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn. mo dẹ̀ fi ń dá yín lójú bàbá ẹ̀rí pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dókun pátápátá èmi ni mo mọ nǹkan tí mò ń rí. ó fi ń dáhùn èèyàn lójú bẹ́ẹ̀. bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. ogun bandits yóò dópin. níjọba bàbá Tinubu yìí ogun bandits yóò dókun pátápátá ẹ̀rí pé gbogbo ẹ̀ tí ó ti ń ṣe kulẹ̀ báyìí. ìwọ ń sọ pé ó ní ọsàn kankan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dáhùn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yọ̀ọ́ mọ́ àtàdá yọ kò ní sí kí ló ń ṣe ń bá wọn. níjọba bàbá Tinubu yìí níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa lọ. bí wọ́n ṣe wí. ṣe ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní ètò àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ́mi fojú rí tí mo dẹ̀ confirm tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan máa sọ pé kìnnìún bí arrangement mọ̀ ní pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí kò fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àrí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnwọ̀n tí wọ́n ní a pa àrí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn kọ́. a bá fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé wọ́n yẹ kọ́ máa fi fídíò yẹn síta. tọ́ba jẹ́ pé tábà release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnìkan yẹ kó yé ju mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu ló ń bá létí odò kan
kábíyèsí olódò. tó lè sọ pé bàbá Tinubu ló àríyẹ olórí burúkú tó máa sọ pé federal government òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ ó ti tó bá. olórí ọ̀rọ̀ ni mo sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tó rẹ̀ máa ronú pé federal government ló àrẹ́ǹtì pé kán lọ jí àwọn kéékèèké. kálukú wẹ̀. kíkì náà bá lè ṣe kí wọ́n lè fi yìn wọ́n ní àbí ké àwọn kéékèèké tó jí gbé sáwọn ọ̀nà fẹ́ dìbò fún wọn. àwọn èèyàn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kán lọ jí fún kíni. tẹ́lẹ̀ tó bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ronú pé bàbá Tinubu lọ́ àrẹ́ǹtì nù kẹ́ báyẹn wèrè yẹn ló lè ronú rú yẹn báyẹn náà. ọ̀dà mímọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. ó ju bí mo ṣe rò lọ. ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá bẹ́ẹ̀ nu wọn wá bà. ọtí tán mọ sọ kankan òde o ìjẹ́ máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò. Sunday Igboho dé láti inú gbọ́ agéjù ó dé lálẹ́ àná pè mí bàbá mi mo dé o ojú mi rí tó ẹgbọ́n wìrìwìrì lẹ́nu mi. ṣé ẹ gbọ́ pé mo tún ti lọ rè é jẹ́ àwọn èèyàn méjì gbà àtàwọn ọlọ́pàá lẹ́yìn tí wọ́n gba àwọn tíṣà àtàwọn pírísípà oríire àti gbogbo àwọn ọmọléèwé tí wọ́n gbà wọ́n lẹ̀. a tún ti lọ já èèyàn méjì gbà lọ́wọ́ àwọn ajínigbé èyí tí ń sọ fún wa wípé tó bá jẹ́ pé kọ́ńtẹ̀ǹtì náà ni Sunday Igboho ń yà kọ́ńtẹ̀ǹtì yẹn ń tu aráàlú lára o. ìjọba mú ọgbọ́n àwọn ẹni tí yóò kàwé wọ́n fi kún ọgbọ́n ọ̀mọ̀wé wọ́n papọ̀ mọ́ intelligence. èyí á fi rí àwọn tí wọ́n gbé àwọn tíṣà àtàwọn pírísípà tí wọ́n fi rí wọn mú bí ẹ ṣe tú gbogbo wọn lẹ̀ pírísípà ń dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ kò tí ẹ̀ sọ nǹkan kan pàpà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá. tí òun tá a fọ́ fún fèrè ni fèrè fọ̀ jáde ni àbí bó ṣe rí lára pírísípà gbàrà tí pírísípà tí a sì gbẹ́nu ọkọ̀ ntọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọkọ̀ mi ń kọ́ ọmọ mi ń kọ́ mọ́tò mi ń kọ́ àpè èèyàn wá pé wọ́n ya ìwọ tó lọ ń sọ ló tó ń rántí mọ́tò àti mọ́tò rẹ̀ ní ọkọ́kọ́ kó àwọn èèyàn sí kí wọ́n tó kọ́ ọmọ dójú igbó wọ́n ti á sun mọ́tò rẹ̀ nígbà táyé rí i pé atẹ́gùn ọ̀rọ̀ mọ́tò lè máa dà yà láàmú tí ọ̀bá rí mọ́tò rẹ̀ bí ìgbọ̀n mẹ́kẹ́ bá sọ ẹyin kíní worowóró òṣèré rẹ̀ nù ń gbé bèbí mi ń kọ́ o bàtà mi ń kọ́ o. sẹ́nitọ̀ Sàràfàdín Àlì tí ó fẹ́ gbégbá gómìnà nínú ẹgbẹ́ àsíá ẹgbẹ́ APC ló bá lọ já mọ́tò kan àjà àbàdàn. ó níyà márùn-ún lọ bẹ̀ mọ́ mọ́tò tuntun ní fìdí mọ́tò rẹ̀ kọ̀pẹ́ kò jìnnà làwọn èèyàn lọ ń kí wọn lọ síbítù kábíyèsí sọ̀rọ̀ ọba Ògbómọ̀ṣọ́ ọba àjàgbọ́mọ̀gbọ́n létí ọba gbọ́kùnyìnbọn ọdẹ sákìrá ilémele ọlọ́ kí wọn ní hospital ó sì ṣàdúrà fún wọn kọ̀pẹ́ kò jìnnà tí wọ́n kúrò lọ hospital wọ́n wá kó wọn àwọn sójà àtọlọ́pàá àti DSS wọ́n wá lọ hand over àwọn ilé gómìnà lọ́wọ́ gómìnà promise àwọn nǹkan tó dáa lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé yìí wọ́n sì bá wọn sọ̀rọ̀ inú gómìnà dùn. ẹ má gbàgbé pé nínú ìṣẹ̀lẹ̀ yìí odidi tíṣà méjì lọ sí wọ́n pa kan lálákọ̀ọ́kọ́ tí wọ́n dún tí gbogbo èèyàn wò báyìí àti wọ́n tún dún kan behind the camera tí ẹnìkan kan orí ó di méjì báwọn. ẹ má gbàgbé pé nínú ìṣẹ̀lẹ̀ yìí ọ̀gá sójà oníràwọ̀ lọ sí ẹ má gbàgbé pé kèé ṣe sójà ẹyọ kan ló kù o ẹ má gbàgbé pé kèé ṣe sójà nìkan ló kù o àwọn ọdẹ tó bá lọ́rùn wá o ẹ má gbàgbé pé àwọn àmọ̀tẹ́kùn agbọ́pàwọn náà ń fara ba ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bàbá wa rí bó ṣe rí yìí Sunday Igboho bá wa sọ̀rọ̀ ó ti dé ó ṣe é ṣe kó bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. next step tó fẹ́ gbé yóò sọ fún wa. ṣé gbogbo ń tàn wò nínú gbọ́ táwọn Sunday Igboho ń ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe drone tí wọ́n fly drone. ṣé erémọdé tí wọ́n pẹ̀ ń content ni àbí drama. àṣeyọrí wo làwọn Sunday Igboho ti ṣe. ìṣọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí wọ́n kó ti Sunday Igboho bó ló ṣe lágbára bẹ́ẹ̀. ṣé ẹ gbọ́ rí pé àkọ́jọ́dé ọjà àgbẹ̀ kan lọ ní igbó ìjọba àpapọ̀ wá kó ọlọ́pàá àti sọ́jà wọ́n kó tẹ̀lé kí wọ́n máa bá àṣẹ. àwọn ilọ́ọ̀sì gbàngbàngbà bíi méjìlélógún tí ń tẹ̀lé Sunday Igboho pẹ̀lú mọ́tò ambulance tí a fi ń tọ́jú àwọn èèyàn tí nǹkan kan bá ṣèṣe lójú ogun. ṣé owó Sunday Igboho náà ló tó bẹ́ẹ̀ ni àbí agbára ìjọba àpapọ̀ ti wà ń bẹ̀. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní tí wọ́n bá dá ọlọ́pàá state police ilẹ̀ ọlọ́fi kíjọba fi ọwọ́ àtẹsẹ̀ níbẹ̀ kìí ṣe pé kí wọ́n wá sọ pé kí state police kó tún máa gbàṣẹ lọ́wọ́ IG àpapọ̀ kó máa bá wọn tó wípé state lágbára láti dá ọlọ́pàá state ẹ̀ lẹ̀ gbèsè báwọn ní àmọ̀tẹ́kùn àwọn kan ró wọn lágbára ni wọ́n ti jẹ training kí lẹ rí sọ̀rọ̀ yẹn ǹjẹ́ àti ẹ̀ ní ìdí state police gan kí la fẹ́ fi state police ṣe níbi etí ebi ti ń pa gbogbo èèyàn káàkiri owó tààtù máa fi jẹ tí wọ́n fi kó rẹsì wọlé tí wọ́n fi kó iṣu wọlé kó gàrí wọlé ẹ̀ tún ti máa lè dá state police lẹ̀ ojú tẹ̀yìn bá fi wò ó gbogbo ẹ̀ lẹ́ẹ̀dá sí ẹ̀. lára iṣẹ́ táwọn ikọ̀ tá à ń pè ní ìrù ẹkùn tí wọ́n ṣe nìyí ẹ wo ẹ fìdílé nǹkan ẹ máa bá mi kà lọ. bí wọ́n ṣe gba àwọn méjì yẹn sílẹ̀ ìní òkè ò tí àwọn báńdíìtì tí wọ́n kó òun lẹ́ ń wò yìí o kudos tó lóye Sunday Igboho Igboho ṣà májàsọ́lá akíkanjú akọni nílẹ̀ Yorùbá. lẹ́yìn ìgbà tí wọ́n dára wọn sí méjì làwọn apá kan gba apá ọ̀tún àwọn apá kan gba apá òsì láti wò wípé bóò làwọn ṣe rí àwọn afurasí tí wọ́n jíyàn gbé nítorí bí wọ́n ti láǹfààní tí wọ́n lé wọn kó níbì kan ni wọ́n tún wọ bì kan. ẹ wo Àkànbí àmọ́.
ajá kì í jọmọ gbà lẹ́yìn ẹkùn àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀ tẹ̀nà ó dolú tìrán àgádágodo tìrán èèwọ̀ tí ń bẹ lẹ́nu ẹku ní tìrán mẹ́ku lẹ́nu ìwọ̀ báyìí tí ń bẹ lẹ́nu ẹja ní tìrán mẹ́ja lẹ́nu àwọn ọ̀rọ̀ ẹkùn wọ́n rìnrìn wọ́n wọnú ìlú. orí ọkọ̀ wọn rìn láàjì déédéé aago 2 òru rèé níbẹ̀ tí wọ́n ti láǹfààní tí wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí iṣẹ́. orí ẹja yín ọ̀fà káyín òǹtàfà káyín ojú tó sin ọ̀fà lọ́dọ̀ ẹranko bẹ́ẹ̀ láàmọ̀ kí olóyè Chief Sunday Igboho pẹ̀lú àwọn ọmọ ogun wọn wípé wọ́n kú iṣẹ́ o wọ́n kú àkínṣe pẹ̀lú ètò tí wọ́n ń ṣe yìí pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá tí wọ́n ń tẹ̀lé wọn káàkiri. ẹjá tí kò gba ẹnu omi ẹjá tí kò gba ẹnu omi gbébọ sílẹ̀ gbébọ náà gbébọ sílẹ̀ tó lọ ní omi. ọmọ pójú òsì ti rọ mọ́tò tí o lè wọnú kínní. orí wọ́n padà ṣe àṣeyọrí àwọn méjì tí wọ́n jí gbé wọ́n padà gbà wọ́n kalẹ̀ àwọn ni wọ́n ń kó wọ àgọ́ ọlọ́pàá yìí láti fà wọ́n lé wọn lọ́wọ́ àwọn tí wọ́n kó àwọn ni méjì òòrùn àwọn tí wọ́n kó òyàn àwọn ni mẹ́ta tí wọ́n ṣíwájú yìí àwọn míì fẹsẹ̀fẹ tí wọ́n rí múnú wọn orí yínníyínní kẹ́ni lè ṣe míì adúpẹ́ adúkẹ̀kẹ́ òkun lọ́wọ́ olóyè Chief Sunday Igboho Àdìsá ọmọ aládìkún àtàwọn ikọ̀ ọlọ́pàá adúpẹ́ o ọpẹ́ àdá tán. tó ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí ṣe mọ̀ pé ó máa ní àwọn àwòrán tí wọ́n lè fi síta ó ti yé yín ṣùgbọ́n gbogbo àwọn bí wọ́n ṣe lọ àwọn ohun tí wọ́n ní agbára láti fi síta níwọ̀nba òun lẹ rí yìí wọ́n ti mú àwọn ọ̀daràn yẹn mẹ́ta àwọn kan sá lọ nínú wọn àwọn méjì tí wọ́n gbà lẹ́yìn náà gbogbo wọn pátá ni wọ́n kó lé ọlọ́pàá lọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe wò nínú fídíò yìí mo kí bàbá Kọ́lá Olóòtú Àgbáyé Adalẹ́ o lórúkọ Jésù ẹ pẹ́ a máa rí yín bá àkíyèsí tí mo fẹ́ pé bàbá Kọ́lá Olóòtú sí ni pé nígbà tí wọ́n ń sọ nípa àwọn olùkọ́ tí wọ́n kó wọnú igbó lọ wọ́n ní àwọn tíṣà méjì ni wọ́n pa pé wọ́n pa ìkan tí gbogbo wa rí which is Mr. Michael Oyedokun kí Ọlọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó wà pẹ̀lú ìdílé wọn lẹ́yìn yẹn behind the camera wọ́n tún pa ẹnìkan tí wọ́n fi hàn sí ìta ṣùgbọ́n àṣírí yẹn hàn sí ọwọ́ àwọn ìjọba tí a padà gbọ́ tí a dẹ̀ rí àwòrán ẹni tọ̀hún tí gbogbo wa náà rí bákan náà kì í ṣe èèyàn méjì kì í ṣe olùkọ́ méjì wọ́n ti kọ́kọ́ pa olùkọ́ kan kó tó di pé wọ́n kúrò ní iléèwé yẹn wọ́n ti kọ́kọ́ pa olùkọ́ kan so olùkọ́ mẹ́ta ni fún ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń tẹ̀lé mi lórí ìkànnì ẹ máa rí àwọn olùkọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú fídíò latest one ètò tẹ̀lé eléyìí tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa rí àwọn olùkọ́ mẹ́rin sẹ́yìn tẹ̀ bá tí wò ẹ lọ wo fídíò yẹn tí àǹtí Yínká TNT tí wọ́n fi sọ̀rọ̀ lórí principal pé ṣé principal nìkan ni so ẹ̀yin tẹ́ bá ti wò ẹ máa ti mọ̀ nǹkan tí mo sọ ẹ̀yin tẹ́ ti wò ẹ lọ wò ẹ máa rí gbogbo àwọn olùkọ́ mẹ́rẹ̀ẹ̀ta yẹn bẹ̀ àti lieutenant olórí ogun tí ọ̀gágun adarí ikọ̀ ogun tó jẹ́ pé òun náà bá ṣẹlẹ̀ yẹn lọ bẹ́yẹn so àkíyèsí tí mo kàn fẹ́ pé bàbá Kọ́lá Olóòtú sí nìyẹn kì í ṣe pé bóyá wọ́n ṣe nǹkan tó burú o wọ́n ṣe nǹkan tó burú o bàbá dáadáa ni wọ́n láwùjọ ní ilẹ̀ Yorùbá Ọlọ́run sì jẹ́ kí wọ́n pẹ́ fún wa ní ilẹ̀ Yorùbá ẹ ṣé gbogbo àtàdìjọ wo fídíò yìí yóò dára fún wa ètò ayé wọ̀ ní dojú àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀ láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.